àṣírí ìdí tí àwọn àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu lórílẹ̀‐èdè yìí Economic Financial Crime Commission tí wọ́n fi gbé gómìnà àná ní ìpínlẹ̀ Sokoto tó tún jẹ́ sẹ́nitọ̀ tó ń ṣojú agbègbè ìpínlẹ̀ Sokoto ìyún sẹ́nitọ̀ Aminu Tambuwa. Àṣírí ìdí tí wọ́n fi gbé ọkùnrin náà tí wọ́n jù sátìmọ́lé kó tó di padà fi sílẹ̀ ó mà ti tú tí wọ́n sì ní nítorí àṣírí tó tú sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ àti àwọn alágbára ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti iléeṣẹ́ ààrẹ òǹgà ló wà lẹ́yìn ibi tí wọ́n fi gbé Tambuwa. Bí ẹ kò bá gbàgbé ẹ rántí wípé ní inú ọ̀sẹ̀ tí a wà yìí ìyún ní ọjọ́ ìṣẹ́gun tí ṣe Tuesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ó ní ìròyìn jáde wípé àjọ EFCC wọ́n ránṣẹ́ pé Tambuwa wípé kó wá ṣàlàyé lórí bí owó tó dín díẹ̀ ní $2 bílíọ̀nù náírà ìyẹn $189 billion bó ṣe dàwátì nínú owó ìjọba ìpínlẹ̀ Sokoto lásìkò tó ń ṣe gómìnà, tí wọ́n ní gómìnà Tambuwa ńgbà tó ṣe gómìnà ló ń gba owó náà lọ́nà àìtọ́ lọ́nà tí ò bófin mu. Bẹ́ẹ̀ ló jẹ́ pé bí Tambuwa bó ṣe lọ jẹ́ ìpè àjọ EFCC tó lọ jẹ́ ẹjọ́ wọn ni wọ́n dì tì mọ́lé tí wọ́n kò jẹ́ kó lọ, ṣùgbọ́n tí ariwo sọ láàrin àwọn olóṣèlú alátakò tó ń fẹ̀sùn kan Tinubu àti àjọ EFCC pé nítorí pé Tambuwa ó wà nínú ẹgbẹ́ òṣèlú ADC táwọn olóṣèlú alátakò fẹ́ lò láti tako Tinubu lọ́dún 2027 ni ló jẹ́ kí wọ́n máa dúnkòkò mọ́ tí wọ́n sì fi àjọ EFCC gbé. Ṣùgbọ́n àwọn tó mọ̀ sí bí ọ̀rọ̀ ìṣe ń lọ tán mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n mà ti fa àṣírí pamọ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ èèyàn nípa ìdí tí àjọ EFCC tó fi gbé Tambuwa. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nínú ADC àṣírí kan ń lọ báyìí èyí tó tú sí Tinubu àti iléeṣẹ́ ààrẹ lọ́wọ́. Wọ́n ní gbogbo èròǹgbà Tinubu ni pé Alhaji Atiku Abubakar ni yóò gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú ADC, ṣùgbọ́n tá lọ́rọ̀ tí ń bẹ́rìn yìí yọ tí wọ́n ní gbogbo ọgbọ́n táwọn yẹn fẹ́ lò wọ́n fẹ́ kó bá Tinubu lójijì wọ́n kàn sí ń tì síwájú ni. Wọ́n ní Tinubu ti wá gbọ́ báyìí pé Atiku ó ti ń pinnu ó ti fẹ́ gbà báyìí láti jáwọ́ pé òun ò ní díje dupò ààrẹ lọ́dún 2027 tí wọ́n sì ní ó ti jẹ́ kó dìímọ̀ pé nǹkan tí ó tún jẹ́ kó ń juwọ́lẹ̀ ni pé tán bá ti mú olùdíje láti apá gúúsù Nàìjíríà èyí tó lóyìnbó ń pè ní Southern Nigeria èyí tó ṣeé ṣe kó jẹ́ ọ̀gbẹ́ni Peter Obi tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023. Wọ́n ní Àtíkù jẹ́ kó dìímọ̀ pé wọ́n bá fẹ́ kó ń juwọ́ sílẹ̀ ẹni tán gbọ́dọ̀ fi ṣe igbákejì ẹ̀ òun ni Aminu Tambuwa tó wá láti ìpínlẹ̀ Sokoto. Ọ̀rọ̀ igan ni wọ́n mà ló lu sí Tinubu àti àwọn iléeṣẹ́ ààrẹ lọ́wọ́ tí wọ́n fi gbé ìgbésẹ̀ ní kíákíá. Àwọn gbọ́dọ̀ jẹ́ kí Tambuwa kí ó rí ìdààmú àti pé káwọn èèyàn mọ̀ pé oníjẹgúdújẹrá ni tí òfin ní orúkọ tí wọn yóò fi ṣe ìpolongo ògbò fún lọ́dún 2027 táwọn tó mọ̀ sí àṣírí tó sì fi àṣírí pamọ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ pé ìyẹn gan ló fà á tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi síwèé ìrántí kan Tambuwa lẹ́yìn.